Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Sọ́dà ẹ máa rí pé wọn àfi bẹ́ẹ̀ gan drag ẹ̀ lọ títí ó kẹ́ pọ̀ kọ̀ọ̀kan tọ́pọ̀lọ́ wa bá touch. òun náà ni mo rí pé ó kàn sọ́nà ni pé bóyá kákan fílẹ̀ ṣẹ́ wọn ẹ wo ọ̀rọ̀ yá yẹn náà ó le ọ̀rọ̀ ẹ̀ le ọlọ́mọṣáà kí wọ́n rí káyọ̀ máa rí nǹkan tó máa le ju ìgbàgbé èèyàn lọ́ngbà míì ó lọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé Nàìjíríà dẹ̀ rí ó ní agbára jàre kọ́ lọ́n kó ṣàánú fún wa ni. So with time ṣáà mo believe pé kíní so màá get back sí onílé tẹ̀ tí kò bẹ̀ àbí onílé náà tẹ̀ ní onílé gangan onílé ńlá. mo wà bí mo ti mẹ́sẹ̀gì yín náà bẹ́ẹ̀ yẹn straight sir. onílé ńlá mò ń sọ onílé ńlá ní Latisneh onílé ńlá àbí ẹ tó host onílé gangan nìyẹn. All right màá reach out sí because mo ní láti padà ẹ jọ. What's up, baby? I got the pee in my bum. I got nigga. Tátún nìyẹn. Ẹ máa gbá àwọn èèyàn wọlé kẹ. Níbo làwọn ilé tún gbà wá? All right, ẹ ṣe gan Mr. Shina. All right, ẹ̀yin lẹ ṣe jù ẹ̀yin ni ẹ má jẹ́ kó rẹ̀ wọ́n pípa mi ó máa ń sú yí ó dẹ̀ ọlọ́ṣà ni kó dúró tì wì í délẹ̀ kọ́sẹ̀ ẹ try gan ẹ tẹ̀ try iṣẹ́ rẹ ṣe o ẹ jọ ẹ try gan ẹ ṣe gan ni. Ẹ ṣe sà. Bó bá ti jẹ́ sábà màá tún máa nígbà máa tààrà fún wa. Ọ̀ya bí n ti láyé. Dára tí ẹ káàsán. Báwo ni ṣó wà? Ẹ káàsán. Ẹ kú àtàárọ̀ ẹ kú ètò. Happen. Happiness jàre. Mo kàn ní wá kí náà ni. Ṣó wà pa. Ó rẹra díẹ̀. Ìgbẹ́ àná yẹn mi ò bá gòkè bọ̀ mi ò tẹ́lẹ̀ sọ̀rọ̀ báyìí lánàá rárá. Torí ó rẹ̀ mí gan. Lálàá kókó ara ló ń fàbọ̀ sí. Ẹ wò ó lágbára. Ọlọ́run ṣàánú wa. Àwa gan online la máa síkì sí online náà láti máa gbádùn. Ọlọ́run gbọ́. Ọlọ́run ṣàánú ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀. Ọlọ́run fún wa ṣe. The Lord is your strength, Bintin brother mi. Ọlọ́run á fún ẹ lókun àtagbára. Àmín sir. Thank you for all you do. God bless you. Amen. Èyí lórí ọ̀rọ̀ ya Mohbad tí wọ́n sọ yẹn bí ó ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n ti sọ yẹn get ká tiẹ̀ máa sọ̀rọ̀ sọ́dọ̀ ya Mohbad mọ́ this time around. A lot of things ó ń ṣẹlẹ̀ lábẹ́nú tó yẹn gẹ́gẹ́ sí gbogbo nǹkan náà ni a máa gbé sórí afẹ́fẹ́ get bí wọ́n ṣe sọ yẹn ẹjọ́ ẹ jẹ́ ká tún rọ àwọn èèyàn wa kí wọ́n bá wa jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run fún wa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn amòkùnṣèkà wa lélẹ̀ tí wọ́n wá ń jókòó sínú òkùnkùn tí wọ́n ń tàbà sínú ìmọ́lẹ̀ tí wọ́n ń sọ wípé àní rí justice kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó bá wa fi ẹ̀sìn wọn síta kó bá wa fojú àṣebi hàn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹni tá bí nínú obìnrin àbáfàbẹ gbé jáde tó ń da àwọ̀ èèyàn bóra tó ń hùwà bí èèyàn tó dẹ̀ ń ṣiṣẹ́ ẹkùn tó wá sọ pé ká má rí justice fún Mohbad Ọlọ́run ọlọ́jọ́ ìjó fọmọ ẹ̀ kí jó fàyè ẹ̀ kí jó fi fámílì ẹ̀ kí agbára lọ́wọ́ Ọlọ́run ẹ kó ètò ìsàmúkan ní kí n wá kí náà ní sà. Bintin anyway èmi gbọ́ lára àwọn nǹkan tẹ́ sọ nísìnyí get inú mi ò bá dẹ́ dùn gan tó bá yẹ pé bó ṣe rí nìyẹn lóòótọ́ tí àwọn Mohbad bá ti pera wọn padà me I will be very happy to welcome her and to even pray with her. Ìbínú náà ló fà tí a fi ń sọ̀rọ̀ tá à ń sọ because we cannot imagine ká bí amọ́dẹ́wà kọ́dẹ̀ máa ṣe bọ́yẹn ṣe láti jọjọ́ yìí but we will be very happy to welcome her and to embrace her if she is yielding to what you people are saying according to what you have said. Inú ti tèmi ò bá dùn o
so I will wait till I see the changes kí n tó kó tó di pé mi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn but lọ́wọ́ yìí o èmi ò tí ì ní gbàdúrà kankan until I see the changes. Onílé Yeah, Binti. ṣe rí n tó ṣe ni pé mi ò fẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ lọ síbẹ̀ ṣe rí ìyá Mohbad ò bá ti padà ti pẹ́ díẹ̀ bọ́n nítorí n tó ṣe ni pé mi ò fẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ lọ síbẹ̀ ṣe rí ìyá Mohbad ò bá ti padà ti pẹ́ díẹ̀ bọ́n nítorí pé àti ń sọ́nà ńlá iná làwọn èèyàn wọn náà ti sáré lọ bẹ̀ yá yẹn tẹ̀gẹ́t mi ò ní fẹ́ ká máa sọ̀rọ̀ much lórí ẹ̀ tẹ̀gẹ́t ọlọ́run fún wa ṣe ẹ má wọrí tó yẹn ẹ má wọrí ẹja máa wò báyìí tó yẹn. All right. Thank you, brother mi. Lágbára Ọlọ́run wọn kì í bókun ẹyẹ lórí ìtẹ́ o. Kókókókó báyìí lára ọ̀tá máa ń le Ọlọ́run á fún yín lókun àtagbára o. Bíntín láyé kò ní rẹ́yìn kò ní sun yín lágbára Ọlọ́run. Àmín. Gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ń lọ tẹ́ ń bọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad àti lórí nǹkan tó bá jẹ́ ti yín lágbára Ọlọ́run ààbò Ọlọ́run á máa dájú lórí yín o. Thank you so much, brother mi. One love. Gbogbo àwọn àtàjọ ń ṣiṣẹ́ ìyà we appreciate you all. Thank you so much. Thank you, Let's sir. keep power tapping everybody. Let's power tap everybody. Kù tètè sọ̀rọ̀. Sandra. ẹ bó kó lọ fà fún dálàtì ẹ̀yin ni gbogbo ayé wa ń kí ẹ̀yin dẹ̀rẹ́ lẹ̀ sí ọbẹ̀ yìí kẹ́ fún wa lóúnjẹ bá ṣe ń kí yín. Mi mọ̀ pé máa ní surprise àlejò lónìí ni. ṣé bíbí tí ló wá kí yín yẹn èmi náà ò dẹ̀ wá kí yín. dálàtì èmi ò mọ̀ ẹ gbọ́ nípa pé wọ́n ní Wùmí lóyún. A ti treat ẹ bí báyìí oyún yẹn ó lóyún ò lóyún àwọn ò tí bìlí pò lóyún. Èmi ò tí bìlí pò lóyún wọ́n bọ́ yín máa ń lóyún kọ́ yẹn. ẹ ṣe mọ̀ pé bọ́ ṣe máa ń lóyún kọ́ yẹn. Ṣẹ́tìrí gift yín o. èmi náà rí fídíò yẹn díẹ̀ bẹ̀ tí èmi náà believe pé ṣóyún ni. Ẹ wá Olúwa. mo ní jẹ́ ìdọ́dọ̀ ọ̀dàlà sí o. jẹ́ ìdọ́dọ̀ ọ̀dàlà tí ká gbọ́ o. Àwọn ò tí patronize news yẹn kò tí rí lọ́dọ̀ tèmi tí bá ti rí evidence gbogbo fídíò tó ń share káàkiri yẹn kò tí ì show pé Wùnmí lóyún kò tí ì síbi tó indicate bó lóyún. ẹ̀yin under comment ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run abẹ̀yìn ni ẹ̀ ní sọmọ ẹ bá wa double tap ẹ̀ ní sórí bọ́wọ́ tẹ́ fi ń double tap ẹ̀ ní fi gbọ́mọ sìn ẹ̀ ní fi mọ sàárì ọmọ ojú tẹ́ fi ń wò wọ́ ẹ̀ ní fi sunkún ọmọ lágbára Ọlọ́run ayọ̀ lẹ́mọ̀ fojú yín rí etí tẹ́ fi ń gbọ́ wa ayọ̀ lẹ́mọ̀ fi gbọ́ ẹ fọwọ́ yín báyìí fi gbárí ayọ̀ yín lágbára Ọlọ́run tó bá gbére ayọ̀ yín dé wọn ní fi yín ṣàwátì tọmọtọmọ ẹ double tap ẹ dákun ẹ ṣàánú ajé o wèrè òní mú yín ní ìdọ̀lọ́ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run wèrè òní bá yín sùn lójú oorun ẹ ní yájá bíi ti Wùmí ẹ bá wa double tap sí ẹ double tap o ẹ double tap ẹjọ́ nítorí Ọlọ́run ẹ gbé láìkì yìí kó lọ fa ẹ mọ̀ ṣí ẹ àṣàna ni o ó ti pa Mohbad ẹ dákun ẹ mọ̀ double tap ẹ mọ̀ bóbọ̀dà láti ní gift kò ní rẹ́yìn kò ní sú yín bí ẹ ti ń mọ ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò ibi ẹgbẹ́ yín bá ti ń náwó ẹ̀ ní bá wọn náà jú pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ mọ̀ rówó sayé ẹ̀ mọ̀ rówó ló gbà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá yín lágbára Ọlọ́run òní gbóúnjẹ wá fún yín lójú oorun pé kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ yóò bá kẹ́ ẹ dápọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run torí wèrè tí ń gbóúnjẹ fún Wùmí báyìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀ mọ̀ dọ̀bí táàpù ẹ̀ mọ̀ dọ̀bí táàpù ẹ pọ́ bọ̀dà láti ní gift wọ́n ti ná súnmọ́ ẹ dápọ̀ ẹgbàbẹ̀ yẹn ní ẹjọ́ iṣẹ́ tí ẹ̀rọ tẹ̀yìn tí ọmọ ròyìn ẹ̀dọ̀ bíi tápù ẹ̀ mọ̀ sọ bó gift ẹ̀ bó ṣe ṣíà ẹ̀ bó kó lọ fà ọ̀pọ̀ ẹ̀ ṣẹ́fà náà kìṣà never pẹ́ mẹ́ ẹ̀ dàpọ̀ ẹ̀jọ́ ni. All right, thank you. Ọmọ tí kílódé ọmọ tí kílódé ọmọ tí kílódé ọmọ tí ṣó dẹ̀ tún ní sọ̀rọ̀. Mo lọ nìyẹn o. Ọmọ tí ń gba call ó dàbí pé ó ń gba call ó ń receive call ó ń lọ ń wá ọmọ tí ó yá unmute your mic. So now ṣó ti set ọ tó ti ṣọ́pọ̀ ń lọ báyìí ó ti set pò ń lọ.
Ó ti sure tí Mọ́mí J bá ti ṣe tí Ìyá Ìbàdàn náà dẹ̀ ti ṣe tí Mr. Shina Ọlánà bá ti ṣe ó ti set ni. Ó níwà àti Arífà lẹ́jọ́ lọ. Èmi Arífà àti undisclosed man kan tí ò fẹ́ kí n dárúkọ òun bọ̀ẹ́ntẹ́ mọ̀ náà ni. Àti Anonymous. Yes, Anonymous. Wọn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ń lọ. But it's also going. We are going together. All right. Mo wà lọ́dọ̀ mo wà ń bẹ̀ pẹ̀lú yín. Mo wà nú ẹ̀mí. Yes, sir. Ẹ dákun tẹ́ bá ti lọ patí wọn ẹ̀ ní sórí ibú ẹ sáà mọ́ ṣe máa ń di oúnjẹ ń patí ẹ bá náà di sẹ̀mó ẹ mọ̀ pé sẹ̀mó ti wọ́n àtọ̀bẹ̀ ẹ̀gúsí bá wà fi ewé sí. Ìyá Ìbàdàn ẹ káyì ẹ tún fẹ́ kán tún dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ lọ Ìbàdàn báyìí ní ìsìn kí ló dé yìí náà máa ń tẹ báyìí. Ṣé wà ní báwa náà di oúnjẹ wá ni irú kírun sọ fún mi lẹ́yìn ìsìn ni ẹ tún máa fún bọ̀dá láti l'opportunity láti fi ẹ́ńtà Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ẹ ti sọ fún mi lẹ́yìn ìsìn. ẹ mọ ẹ̀ńtà mi ẹ mọ bínú ẹ ti correct mi mo ti gbọ́ ẹ sáà mọ́ gbàgbé ìràn yín létí nù bí ẹ. Àrífà wọn ni o send àbúrò mi ni kò send account number ẹ too. Wọ́n fẹ́ bless ẹ jẹ́ ń bẹ wá Àrífà lọ jẹ́ ń ṣèké. Yóò tán sìn. Mommy J, thank you so much. God bless you. Ẹ ṣé gidi gan. Thank you. God will reward you bountifully in a good way. Thank you so much. We appreciate you. Thank you. And I will deliver your message to Mama T as well. Thank you so much. Ẹ ṣé gan. Mr. Shina, thank you so much. Ìyá Ìbàdàn, thank you so much. Gbogbo ẹ̀yin tẹ́ support wa láti lọ fún movement yìí. Kí mo wá ṣe báyìí ẹ mọ̀ kí mi mọ́ kí mo ṣe ní kíni. Ẹ ṣé gan-an àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà ibi tẹ́ ti mú owó náà Olúwa bá fọ̀pọ̀ rọ́pò lágbára Ọlọ́run ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹnu àpò yín báyìí kò ní mọ́ ó máa dọ̀tí ní ojoojúmọ́ lẹ́ máa gbé fún dry cleaner kó máa bá yín fọ̀ lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn iṣẹ́ yín ò ní díṣẹ́ gbogbo ibi tẹ́ kọjú sí pátápátá orí ajáde ńlẹ̀ fún yín. Thank you, we love you, we appreciate you. Tó bá gbé yín wọlé ẹjọ́ ẹ máa mú tu àgàgà tẹ́ bá ná mọ́ ṣeré ń bíbá yẹ dákun. Wọ́n ti sẹ́ndì kíní àwọn ọmọ yẹn padà kó tètè máa bọ̀ ká lè lọ sign ní fọ́ọ̀mù yẹn. Wọ́n ti sẹ́ndì tàwọn Khalid náà. Okay, wọ́n tún ní láti lọ ya fọ́tò again ni. Thank you. Adúrò owó tí mo fi. Jẹ́bi. Mo kí gbogbo lé. Ó kó ètò. Bàtà ṣe tọ́lẹ̀ ní pẹ̀lú wọn bọ̀. Mo busy látàárọ̀ ni. Mo kàn ń jáde tí mo wọlé náà ni. Mo busy ni. Ọ̀rọ̀ tí mo gbá lẹ́nu yín ni mo fi go òkè if not mo ti gbọ́ pé ẹlẹ́ ti ń lọ. Inú ẹ̀jẹ̀ ló wà. Ẹ má bú Sister Zainab. Inú ẹ̀jẹ̀ ló wà. Iṣẹ́ bí wọn ni. Àǹtí ṣé ń tẹ́ ẹ ṣe fún mi lánàá ò tí ì tò. Ẹ má bú wọn. Ẹ má bú wọn. Ní ṣe yín lélẹ̀ ní o. Inú ẹ̀jẹ̀ ni ẹ má bú wọn. Ṣé ẹ ti gbọ́? Kò sí wàhálà. Wọ́n lè fa ẹ̀jẹ̀ kúrò kan fi mí rọ́pò. So ẹ má bú wọn. Bọ́dá Láti. Ó tẹ̀sẹ̀ ní Àrífà ni mò ń pè kó wá gbọ́ nǹkan tí Ìyá Ìbàdàn tún sọ. Bọ́dá Láti eléyìí ò dá tó yẹ kẹ́ fi kọ́ṣọ̀ wọn pé ẹ fi Ìyá Ìbàdàn lẹ́ẹ̀kọ́ mọ́ ni. Ẹ fi Ìyá Ìbàdàn sílẹ̀ ìta ẹ tún fẹ́ kàn má gbélébù láàárọ̀ yìí ni. Ìta kan lánàá tí ìṣòfẹ́ kan akọ̀ọ̀kan. Kò sí wàhálà. Èèyàn lè wà kórí mọ́kùnrin. Ó ní ẹ bá wọn dìbò tí ẹ ṣe kékan bó ṣe wọ́n take away ni ẹ bá wọn mú dání ẹjọ́ ṣe gbọ́. Mo ti gbọ́ jáde. Ẹ sọ̀rọ̀ ní dídùn ní kò lọ́rọ̀ ẹ̀ lẹ́yìn tẹ̀sán ọ̀rọ̀ nínú ìsinyìí. Ẹ mọ nǹkan tí màá tún ṣe gan pàápàá nǹkan tí màá ṣe ṣẹ́rí sẹ̀mó onísẹ̀mó tán bá gbé síbi tí kò ṣe kinní màá bí wọ́n ó ṣe gbé bẹ̀ hùn mò ń gbé lọ fún Ìyá Ìbàdàn ó ṣe gbé bẹ̀ hùn kí ló dé táwọn náà ṣe gbé bẹ̀. Ìyẹn ni kò lọ ṣe pàdé. Àrífà tá à ń pè sí kò fẹ́ kó gbàgò kò gbàgò wọ́n ní wọ́n fẹ́ bless ẹ̀ tèmi bá dẹ̀ ti lọ́sìn. Èmi gan ń pè báyìí sìn but a lè blame ẹ̀ mọ̀ pé náà wọ́n à ń pàǹtí tó bá ti wọlé ó máa ní láti drop phone ẹ̀ sí kinní wọn ń gbà kan mú phone wọlé
so bóyá nǹkan tá a máa ṣe ni pé tó bá ti jáde a máa ní kó contact Mummy J kó send kíní sí wọn DM. Ga o lórí justice for Mohbad yìí náà. mo ti ṣe tọ́lọ̀ ràn mí. Swear. Onílé náà máa tún wọn pé onílé máa pè wọ́n ọ̀kan drop message. ṣé èbú nìwọ bí ìyá àbàdàn nìwọ ti torí ẹ̀ gòkè? ọ̀rọ̀ tá à ń sọ sí látàárọ̀ ò ráyè yẹn, ìyá àbàdàn ló wá ń ráyè ló wá takú. Má dá wọn lóhùn nítorí ẹ̀ka náà a fẹ́ wá bú. mi àdùfẹ́ tí ẹ sọ̀rọ̀ látàárọ̀ ṣé ti sun ni. wọ́n lè ti sùn àdùfẹ́ nǹkan Ó sùn dàbẹ̀. àdùfẹ́. Láì panelist wa tiẹ̀ ó dọ̀ lẹ́nu. àbí wọn wà rárá ìyá ọ̀rọ̀ bọ̀. yọ̀rọ̀ bó wà lónìí. Wọ́n wá lọ́ndà comment látàárọ̀ bọ̀. Yes, ó dàbí pé wọ́n busy náà ṣe gùnkè. She is very much active, but ó dàbí pé wọ́n busy. àǹtí Bukky ṣẹwà Bukky Oguns ẹ̀yin fáǹsì mi lamẹ́ríkà mo fọlọ́ ń ṣọ́ yín. Ìgbàbọ̀dá láti bá fẹ́ end live video ní ìsìn wọ́n wá pọ̀ dé. Láti gan kí ló tẹ fẹ́ tètè lọ lẹ́nìí àná apẹ́ jù báyìí lọ. Ọ ṣàgbọ́ tí ìyàwó mi ló pè mí sí mo fẹ́ lọ ṣe nǹkan ni. Ìyàwó mi ló pè mí sí mo fẹ́ lọ bá sáìn. Ṣọ́ọ̀sán gangan òkè àfẹ́ṣẹ̀ sọ̀rọ̀ nígbà tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe nǹkan. Mo fẹ́ ní ṣọ́ọ̀sán tí pọ̀n jù báyìí bọ́dà láti kẹ́ má lọ máa làágùn jù. No, ìyàwó mi afẹ́jọ lọ mo fẹ́ lọ sáìn kíní pálí àwọn ọmọ ń lọ Nàìjíríà. So kíní pálí àwọn ọmọ yẹn mo fẹ́ bá wọn yanjú pálí àwọn ọmọ. Àwọn ń lọ Nàìjà. Kì wọ́n fẹ́ wá kí wa. Kí lẹ̀ ń ṣe tán kí yín? onílé ẹ ṣọ́ra yín ó kàn jẹ́ pé kì í ṣe Ìyábàdàn ó sọ̀rọ̀ ni ó yẹ kí n lè response sí nǹkan tẹ́ sọ yẹn but ẹ ṣọ́ra yín next time má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Tẹ̀bí wọ́n rán wọn sí mi ni. she's from Ondo State ẹ ti gbọ́ she's from Ondo State kì í ṣe Ìbàdàn kí kò Ìbàdàn ni wọ́n. Ẹ ṣọ́ra yín. Mo ti ṣiṣẹ́ padà ẹ rí i pé mo ti play bàbá mo bá ní. Pé mi mo rẹ̀ bù mí àbí kò sí wàhálà. but me that pé kì í ṣe ẹ̀yin lẹ sọ̀rọ̀ yẹn. Justice for Ìyá Ìbàdàn. Kí ni Ìyá Ìbàdàn ṣe fún Sister Debbie báyìí? Èmi ò ní bínú àgbàdì òbínú lọmọ rẹ̀ jọ. Tó mí ni ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. ṣé Ìyá Ìbàdàn? Ẹ Debbie. ṣé Ìyá Ìbàdàn? ṣé Ìyá Ìbàdàn? No, bàbá Ìbàdàn ni. ok. Ẹ kí ni Ìyá Ìbàdàn wá ṣe fún yín báyìí? ṣèbí Ìbàdàn ni. Wọ́n sọ̀rọ̀ ló wọ́n mọ̀ pé wọ́n ń bọ́mọdé wí lójú Deborah tó pàtí bá wí lójú ẹ̀ lánàá. Tó pàtí bá wí lójú ẹ̀ lánàá ló ṣe ń ṣe ní tó ń ṣe yẹn. Ìbàdàn òṣì játijàti tèmi mọ̀ ní Ìbàdàn Tòkunbọ̀ òun lógo Ìbàdàn wọn ògo Ìbàdàn Tòkunbọ̀ Abọ́dẹrìn Tòkunbọ̀ Abọ́dẹrìn lè yan bí ojú ọlọ́mọdé àfọ̀gbò Ìbàdàn. Ògo yín Ìbàdàn mà nìyẹn Tòkunbọ̀ Abọ́dẹrìn ó lóun ògo Ìbàdàn. Ìyábàdàn ẹ̀yin nìkan là bá máa rò mọ́ ti gbogbo àwọn Ìbàdàn ṣùgbọ́n a lè fi tiyín nìkan máa rò mọ́ gbogbo àwọn Ìbàdàn tiyín nìkan là bá máa rò mọ́ gbogbo Ìbàdàn. Ìbàdàn ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú ilẹ̀ Yorùbá ó fẹ́ sọ orí Yomi Amsat gbogbo ilé ẹ̀ka sọ Sister Zainab ẹ̀wẹ̀ mọ́ nǹkan kò yín láyà jà àwọn Ìbàdàn ti dé mo fẹ́ wọlé lọ́nà ìgbà tó ń bú yín bọ̀ torí pé wọn ò gbé mi sókè. àwọn Ìbàdàn ti dé àwọn Ìbàdàn ti dé. Sister Zainab ṣe ti bímọ. Sister Zainab ṣe ti bímọ. mo ti bímọ. ṣé ẹ ṣọ́ pé kì í ṣe orí ọ̀kadà lọ́kọ yín ti toast mi. kì í ṣe orí ọ̀kadà náà ti toast mi ẹ dógógó lọ́kọ mi. ẹ ṣọ́ pé kì í ṣe orí ọ̀kadà tó ń gbé yín ló toast mi bí tẹ́ lọ. kì í ṣe ọlọ́kadà ló toast mi kì í ṣe ọlọ́kadà ló toast mi. Kí la ṣe fún yín? Àpòwé gbogbo àná yẹn. Ìbàdàn dá àgbà wà bá dáadáa. So Ìbàdàn lẹ́yìn náà. Ọmọ Ìbàdàn ni mí, ọmọ Ìbàdàn ni mí. ọmọ Ìbàdàn ti rí nísìnyí. àwa ọmọ Ìbàdàn ọwọ́ wa dà ẹ jẹ́ ká rọ́wọ́ ní àwa Ìbàdàn lélẹ́yìí. Kí lẹ fi jókòó? Kí ló ṣẹlẹ̀ gangan ìdẹ̀wà ń bú wa látànà kí ló dé?
Bobrisky rush to the hospital. ẹ̀yin Ìbàdàn amúkan nìkan ẹ máa ní kò tó àwọn èké báwo làwọn náà ṣe máa gbé síbẹ̀ báwo náà ṣe máa gbé síbẹ̀ Àti dẹ́ẹ̀bà kí ló tó fi gbé síbẹ̀. àti dẹ́ẹ̀bà ṣọ́ra máa jẹ àkáǹtì ńlá lẹ̀ yìí dẹ́ẹ̀bà ṣọ́ra máa jẹ àkáǹtì. sista Debbie ẹ ṣọ́ra ẹ má Ìbàdàn mọ́ ẹ ṣọ́ra yín sista Debbie ẹ ṣọ́ra fún tó wọ́n ìlàkà lọ ṣọ́ra yín ṣe ti rí nísìn àwọn Ìbàdàn ti dé. àbí o ẹ wò ẹ sábọ̀dé ṣògo Ìbàdàn ẹ sábọ̀dé ṣògo Ìbàdàn. àwọn alákòyò mọ́ra Ìbàdàn yín ògo yín Ìbàdàn nìyẹn. kèé ṣògo wa kèé ṣògo wa kèé ṣògo wa ògo ìdílé wọn ni. sísà tó ń sọ̀rọ̀ yìí ṣẹ́ẹ̀dẹ̀ ṣọ́ pé kì í ṣe àfáà méjì kọ́ ni. ojú kan làdá títí wá ní ojú kan làdá títí wá ní àdá títí wá olójú méjì. ṣé kì í ṣe àfáà méjì ló wá ṣe sọmọ lórúkọ. àfáà mẹ́jọ ni. ọ̀tọ̀lẹ́ni tó ṣọmọ lórúkọ Ìbàdàn ló ti ń ṣẹlẹ̀. ayé ìdílé tí wọn nìyẹn fámìlì wọn nìyẹn ti ṣẹlẹ̀ kó yẹ pé máa fi generalize gbogbo Ìbàdàn. Ondo wọn máa bá ṣe gbóyún ọmọ bá. wọ́n máa pa nídìí wọn ní sùkú àgbàdo ni. bẹ́ẹ̀ni wọ́n ń dó. wọ́n ti sista Zainab wọ́n fún yín lọ́rọ̀ sọ àbí ṣé àwọn pé mo lè blog yín lórí péjì. wọ́n gbìyàn ló ń do ẹni kí ló ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé dó ẹ̀yìn ẹ̀ lásán ó ní tìmọ̀ dó. wàlẹ́ torí ẹ̀ mo ṣe gòkè pé ẹ ṣe máa bú Ìbàdàn. nítorí pé àkàntì ẹ̀ wọ̀nyí ẹ̀rọ kò easy ní kí kó di federal government láwọn fẹ́ pín Ìbàdàn kan fún Ìbàdàn state ṣé eré rẹ̀ pé ni ẹ̀yẹ múlù tó tó bá jáde. ẹ̀yin gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ṣódùn ṣó lọ lẹ́nu Ìbàdàn state ṣó lọ lẹ́nu. ó lọ lẹ́nu. Ìbàdàn state. no Ìbàdàn àwa a ní pákéjì o ẹ má bù wa o àǹtí Debbie ẹ má bù Ìbàdàn o Ìbàdàn tiwa lálùbáríkà làwa o. ẹ má fi Ìbàdàn wé o. ẹni tó bá dẹ̀ fẹ́ wa ní Ìbàdàn ó réyàn gidi fẹ́ ẹni tó bá fẹ́ wa réyàn gidi fẹ́. so gbogbo bàbá kọ́ ni ò dá o ẹ má fi ẹ sábọ̀dù wé o. kí ló dé tàǹtí yín wá dojú ti gbogbo yín kí ló dé tàǹtí yín wá dojú tẹ̀mí tó dojú ti gbogbo yín. èyí àǹtí ti wá o àǹtí ìdílé wọn ni o àǹtí ilé abọ́jọ ni o. ẹnu ilé sista Debbie náà pàbàdàn tẹ máa ń sọ pẹ̀lú Oríyọmí yẹn ni ṣe rí Oríyọmí tí gbogbo yín máa ń sọ pa yẹn ẹ máa rí pé Oríyọmí máa ń bi wọn pé ìlú wo ni wọn most of gbogbo wọn tẹ́ ń rí story tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n ń ṣe ọmọ Ìbàdàn most of them wọ́n wá sí Ìbàdàn ẹ máa gbọ́ bí Ìkirè Ìkòkò máa ń dárúkọ ìlú wọn ẹ má máa mix ẹ̀ up it is totally wrong kẹ́ máa mix ẹ̀ up it is totally wrong kẹ́ máa mix ẹ̀ up ẹ máa listen sí program yẹn dáadáa ẹ máa ní pé Oríyọmí kan máa ń bi wọ́n léèrè ó máa ń bi wọ́n nípa ìlú wo ni wọ́n gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn máa ń dárúkọ bẹ́ẹ̀ ṣe ń kó gbogbo ẹ̀yẹ ń pé ẹ mọ̀ pé ẹ̀ ń kó gbogbo ẹ̀yẹ ń pé Ìbàdàn gan nìkan ló ń ṣe gbogbo kinní yẹn it is totally wrong. bẹ́ẹ̀ni. ó wrong because Oríyọmí máa ń bi wọ́n tọ́lá kó mẹ́wàá wá nínú wọn Oríyọmí máa ń bi wọ́n pé ìlú wo lẹ́yìn ìlú wo ni ìlú wo ni yín. ti cruise ni no kájí ọ̀rọ̀ ìjà tó sọ fún ike mẹ́kẹ̀ clear ni no kò mi ò kò sọ̀rọ̀ ìjà mo sọ fún yín ni ẹ pé kọ́ máa sọ yín pé Ìbàdàn kí ló dé ṣé Ìbàdàn nìkan wà ní ni àwọn èèyàn náà wà ń bẹ oríṣiríṣi ìlú ló wà ń bẹ ẹ má máa sọ pé Ìbàdàn nìkan ni it is wrong it is wrong kò dáa kò dáa àmọ́ ibi tí Ìbàdàn ti dá àmọ́ nǹkan tí Ìbàdàn ti dá àmọ́ nǹkan tí Ìbàdàn ti dá ogun òkó wọn rí ọmọ Ìbàdàn ń ṣẹgbẹ́ nìkankan ogun òkó wọn rí bọ̀ nínú tí ká dókó Ìbàdàn èèwà ni o. because a ti ń gbádùn cruise wa lọ jẹ́jẹ́ kíyà ẹ̀tọ́ ìyàwó ìyá yẹn ìjà lòun wá bá wa jà bí sáwà ń jà bí sísá Zainab ẹ̀yin náà mọ̀ pé eré la fi ṣe bó ti jà ní wúmà yẹn gbé gòkè náà. àwọn náà fi ń ṣe bóyá fọ́ ìlú. eré kọ́lọ́ fi ṣe ó ti fẹ́ lẹ́jẹ̀ pásánà. olórí ẹbí ẹ má bínú fọ́ìs wọn ló le ẹ má bínú. à ń ṣeré àti ṣe fàájì wa lọ jẹ́jẹ́ àti enjoy cruise wa lọ. kò sí ìlú tí ò sí. ìlú wo ni olórí ẹbí ẹ má bínú ohun sísá yẹn ló le ẹjọ́ ẹ má bínú. sista Debbie kí ló dé tẹ̀ ń bú àwọn Ìbàdàn. ẹ fi sista Debbie lẹ wọn fẹ́ ká jẹ àkáǹtì àwọn ni. onílé kí ló dé tẹ̀ ń bú àwọn Ìbàdàn kí ló ṣẹlẹ̀.
Níbo lẹ wà nígbà tí Weston sọ̀rọ̀ Èmi lánàá? máa ń kọrin fún yín ni èmi ò máa bú lánàá tí yín. gbogbo wa jáde lónìí. Tẹ wá fọ́ síta. Gbé wa sókè ni o nígbà tẹ́ ń bú sista Zainab ẹ gbé wa sókè lánàá ni o. Irọ́ ni Ìbàdàn ṣe láì kó máa parọ́ báyìí. Olórí ẹbí ẹ gbé wa sókè lánàá tẹ́ bá gbé wa sókè lánàá máa jáde kan fún Weston. Àwọn àrí request lánàá bẹ́ẹ̀ ṣe sẹ́ẹ̀dì ẹ̀ lónìí ẹ̀ tó yọjú lánàá. bọ̀dá tí wọ́n láìkì láti máa jáyàn wálẹ̀ ṣé mọ̀ pé bí sísá yìí ṣé mọ̀ pé bí àti ṣe máa ṣe nìyẹn á lọ já péjì yàn wálẹ̀ ẹ̀ gbọ́ báyìí wọ́n lọ fẹ́ lọ já péjì mi wálẹ̀. Olórí ẹbí ìyá sábọ̀dù ń ṣe ògo Ìbàdàn ìyá sábọ̀dù wọn kì í ṣe ògo Ìbàdàn ẹ má kàn máa sọ pé ìyá sábọ̀dù jẹ́ ògo Ìbàdàn fáwa o. Tókù bá bọ́dẹ̀ rí lóhùn lògbó yín nìbàdàn. wọn kì í ṣe ògo Ìbàdàn fáwọn ọmọ wọn ní fámìlì wọn lábọ̀dẹ̀ rìn ni wọ́n jẹ́ ògo Ìbàdàn fún. Ta ló máa bọ́dẹ̀ ó dẹ̀ sọ fún un dojú tara at least sẹ́yìn ò bá ń ṣe bí ará Ìbàdàn ṣá lòun náà. Ìbàdàn májà tó kára wájú ọmọ àlè Ìbàdàn làwọn ìlú Ògúnmọ́lá jẹ́ kí akọ mi ọmọ àlè Ìbàdàn òun làwọn. Ìyá Ìbàdàn jẹ́ ń kì í ìyá Ìbàdàn jẹ́ ń kì í ìyá ọkọ mi Ìbàdàn májà tó kára wájú lẹ́rú ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí olódògbò kẹrí lójú ogun ogun kó wá rí ọmọ Ìbàdàn ṣe ẹgbẹ́ ẹnìkankan ìyá Ìbàdàn ò lè gbérin ìyá Ìbàdàn. ẹ ó dọ̀. Àwọn tó ń jẹ́ abọ́dẹrìn lórí social media wọ́n pààrọ̀ orúkọ wọn ni nígbà mo dójú tẹbí. Lórí ibú nìyẹn sábọ̀dì. Bọ́dà àti ilé wọn ni wọ́n dójú tì náà kì í ṣe Ìbàdàn ni wọ́n dójú tì. Wọ́n yẹn lẹ́yìn sọ fún mi pé mo dojú tàwọn fámìlì àní mo dojú tẹbí ẹbí gan wọn ò jábọ́dẹrìn mọ́ ibi ìtútọ́ tẹ ẹbí grandma yìí. Ṣẹgbọ́n ó ní kò ṣe fámìlì nìkan ó náà ló ń dojú tẹbí òun dojú tara. Onílé wọn ní títí yín ilé wọn ni wọ́n dójú tì kì í ṣe Ìbàdàn. Àǹtí yín ni wọ́n. Àǹtí bọ̀dá láti ni. Sísá Zainab ẹjọ́ nípa ọ̀rọ̀ olólùtẹ̀sán yẹn máa support yín ọmọ òde ajé làwa pọ́nbélé. Wàhálà ṣé Ìbàdàn lẹ wà? Mi sì ní Ìbàdàn UAE ni mo wà bọ́ mo máa private chat sí yín. Ok ẹ ṣé gan ni mo rí lè appreciate yín. Àwọn tó já lóde ajé. Ó já kí lẹ sọ bọ́dà láti. Kí lẹ sọ? Olóòlù ló wúlò jù nìbàdàn. Olóòlù kan ló wúlò jù àwọn eégún gidi wà nìbàdàn tó wúlò. Àwọn eégún mi wà nìbàdàn tó wúlò. Ṣé fẹ́ gbọ́? Alápánṣápá ń bọ̀ ń bá. Alápánṣápá eégún olóòlù. Eégún olóòlù alápánṣápá. Ẹjọ́ adó àpáná àlejò láàrin wa. Ṣé Yusa? Àwa làlejò tẹ nílàrin àìkíṣàlejò àti ń fọ́lò yín ti pẹ́ àkáǹtì kejì ni mo fi wọlé sọ́dọ̀ yín ni àti ń fọ́lò yín láti gba kéèsì Adédoyin. Ẹ̀yin fa yín tẹ́tí fọ́lò mi ti pẹ́ ti pọ̀ jù Ọlọ́run àti ń fọ́lò yín bọ́dà láti jẹ́rí eégún olóòlù òun ni gbogbo ọba eégún òun ló nágbára jù nínú gbogbo eégún Ìbàdàn. Kò sí eléégún tó lè gbéná wojú ẹ̀ láyé àti láyé. Olóòlù jáde Ọlọ́run ò ní parun lórílẹ̀-èdè Ọ̀yọ́ state o. Ẹ bá wa pa wá tà. Abìdẹ́lẹ́gẹ̀ náà dẹ̀ wà ń bẹ̀. Eégún pọ̀ ń bàdàn. Abìdẹ́lẹ́gẹ̀ náà wà ń bẹ̀. Èyí tí Wunmi bá fẹ́ jẹ́ ká gbé jáde. Òun náà gbóná lókè eégún pọ̀ ń bàdàn lóòótọ́ Abìdẹ́lẹ́gẹ̀ náà gbóná òun náà dá. Olóòlù á máa bọ̀ gbogbo ká sọ wípé olóòlù wà ní bẹ́gà ó ń lọ VI gbogbo VI máa ti clear. Onílé ẹ má ní sport olóòlù. Olóòlù ẹ ṣe eégún o olóòlù ẹ ṣe eégún bọ̀ òòṣà kan ní nílẹ̀ Yorùbá òòṣà ni obìnrin ò gbọdọ̀ fojú rí nílẹ̀ Ìbàdàn. Tó bá fojú rí ọmọ ẹ̀ tó jóbìnrin ó máa pa. Èwo ni tó bá fojú rí ẹ̀gbọ́n sórí ìgbà yẹn tọ́mọ ẹ̀ tó lọ dalẹ̀nù lórí àkìtàn tí ó mọ̀ pé ó máa pàdé bàbá ẹ̀. Ṣé rí ìgbà tó rí ọmọ yẹn bẹ́ẹ̀ ó fẹ́ yẹ́yìn padà wọn lílù jùlù sí ni pé ó yá pa bò ṣe ọmọ ojú ọlọ́mọ ẹsẹ̀ náà ló pa tọmọ ẹ̀dá ẹ̀gbẹ́. Ó pa ó nà gbá kan sí ó pa.
torí ìdí èyí Sister Zainab mo máa private chat sí yín. ẹ jọ torí Ọlọ́run kan mo ti kú Ìbàdàn tipẹ́tipẹ́ mẹ́rin mi ò sí Ìbàdàn mọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n mi wọn ò sí ẹyọ kan tó tún kù Ìbàdàn yẹn náà tún ti travel kúrò ní Ìbàdàn ó ti wà ní outside country. mo ti mẹ́sẹ̀gì lọ́kọ̀ náà. Sister Debbie ló jẹ́ kí n gùnkè ni mo ti ní mo máa private chat sí tẹ́lẹ̀ láti jẹta. mo lè sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀ sí yín ọ̀rẹ́ olóòlù ń bẹ ní láì wá ní Gbági. ẹ jọ ẹ sẹ́ǹdì ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká sọ̀rọ̀. ọ̀rẹ́ olóòlù ń bẹ ní láì wá ní Gbági. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní. màá sẹ́ǹdì ẹ̀ sínú DM yín èmi wà London ṣùgbọ́n mo nẹ́ni tó lè bá ọ̀rẹ́ olóòlù ọlá ìyá wà ní láì tèmi ní Gbági. màá bá yín sọ fún wọn màá sẹ́ǹdì nọ́mbà ẹ̀ sí yín ọwọ́ ọ̀tún olóòlù ni. ẹ mọ̀ jà dárúkọ ẹ ṣáàjì ká ṣàtì ara wa ẹ jọ lọ́wọ́ bá tá a bá dé yìí mo ti gbọ́. kájọ fi ṣe fúnra wa ni àwọn ìjọba rẹ̀ dì láti ẹ̀pù wá so ẹni tó bá náwó nínú ikú ẹ̀ ó ṣọkùnrin ó ṣobìnrin ni kó náà gbèkuru jẹ lọ́wọ́ ẹ bọra kò jù bẹ́ẹ̀ lọ ká mú gbogbo ẹ̀ kó ńlẹ̀ kó tán gbogbo tó ń yìí kó tán ṣẹ́ni báwo ọmọ Ìbàdàn awúlò gan-an àwa mọ ẹ̀pù. Ìbàdàn wúlò àsọpé Ìbàdàn wúlò. aláàánú làpá àwọn èso ọ̀dájú bíi ti wò ní. ẹjọ́ ìyá Ìbàdàn ẹ má bínú ẹjọ́ onílé ẹjọ́ ọ̀rọ̀ kan tí mo gbọ́ mo ṣe ságun òkè ṣé ń gbọ́ mi ẹjọ́ nínú ẹjọ́ nínú Ìbàdàn àti Oǹdó èwo ló dókòjù náà méjèèjì ẹ má bínú. Oǹdó ni. Oǹdó. Jẹ́rí Ìbàdàn kì í dókojú Ìbàdàn kì í dóko ọpọlọ. ọmọ Oǹdó lè mi Ìbàdàn mo ti sí náà kọ Oǹdó ni. So ibi méjèèjì lẹ ti mú tọ. kò sí ní Ìbàdàn máa ń ṣe. Ìbàdàn máa ń jalè ni àwọn Ìbàdàn máa ń jalè ni. Ìbàdàn yín èwo ní jalè Ìbàdàn yín èwo ní jalè. wọ́n ò jalè o Ìbàdàn ò jalè o Ìbàdàn ò jalè o. Láǹtì ọmọ òkè Ìbàdàn ọmọ òkè dùn mọ́ ní ìpá àti lọ́la ẹ̀jẹ̀ lọ́la ẹ bá ń gbọ́ mọ́ òkè. orí yín pé ìyá ọkọ mi ọmọ rẹ̀ sà ọmọ àfọmọdé ọmọ tèmi ìsèní bìrẹ̀sà níbọ̀lẹ̀ òbúkọ níyàmọ́dé láà. Oǹdó wo. ẹ wá kí ló ṣẹlẹ̀ èwo ní oríkì Ìbàdàn ni wàá gbé wá sí. Cross protection kí lẹ́yìn sọ ẹ bá mi mute ta ló ń pè orin yìí ẹ mute náà. Oǹdó wọ́n dókojú ajá lọ ní Oǹdó wọ́n dókojú ajá. ẹ̀yin Oǹdó wo kò yé mi. Oǹdó town mò ń sọ. àwọn òdòdó. ẹ jẹ́ àgbo God's protection ó yá God's protection sọ̀rọ̀ sókè ẹgbẹ́nu sí mike. gbọ́ yín dáadáa God's protection. Oǹdó kì í dóko náà. Oǹdó kojú ajá. wọ́n máa ń mú mi. Oǹdó kì í dóko nọ́mà. ọmọ ìyá ni wọ́n. Oǹdó kì í dóko. Oǹdó póríṣiríṣi o. Oǹdó wo ló ń dóko? Tẹ́bá ní ilẹ̀ lùjì mo gbọ́ pé ilẹ̀ lùjì ń dó fèrè wọ́n dó fòyì. Oǹdó town àwọn àti oko èlà jẹ́ Oǹdó town wọn Oǹdó kọ́. Irọ́ ni ẹ lè fi wé àwọn ọmọ Ìbàdàn wọ́n máa sọ pé kíní rẹ tí mo rí o irọ́ rẹ kíní rẹ tí mo rí gbà tó rọrọ mọ̀ dí o kíní òun sì gùnkè gan ó sì gùn gan ṣé bó ní yẹn sábọ́ọ̀dì ti púrúfù ọmọ ọdún wo lẹni tó púrúfù ṣé ọdún ló lọ bọ́bọ̀ láti gbé jẹ́ wọ́wọ́ rẹ ṣé ọdún ló lọ bọ́bọ̀ láti gbé jẹ́ wọ́wọ́ rẹ. ìlú wo ni o lọ máa létí ẹ. ó sú mi o ẹ bá ń bí wọn o ẹ bá ń bí wọn o. nínú àwọn tó lágbo kojú Oǹdó ni. ìrọ̀ èmi ò mi ìṣọmọ Oǹdó o mi ìṣọmọ Oǹdó but Oǹdó kì í dóko. Oǹdó ẹ máa ń ràn lórí igi ni. God's protection ẹ má sọ ń ta ẹ má jẹ́ kán mú yín o. ẹ máa ń ràn lórí igi ni. nínú àwọn tó ń dókojú ọmọ Oǹdó ni. Oǹdó láì kan ṣiṣẹ́ ọmọ Oǹdó ṣiṣẹ́ ni wọn kì í dóko okòwò lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ fi wéètì Ìbàdàn ni. iṣẹ́ òní kéèyàn máa. ṣiṣẹ́ ọmọ Oǹdó ṣiṣẹ́ ni wọn kì í dóko okòwò lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ fi wéètì Ìbàdàn ni. iṣẹ́ òní kéèyàn máa. nígbà tó ń dúró Oǹdó kì í dúró lé ọkọ o kò yẹ yín bọ̀ wọ́n máa ń ṣiṣẹ́. Ìbàdàn ò kì í ṣiṣẹ́ wọ́n máa ń lọ wọ́n dẹ̀ tún máa ń jí
jí Ìbàdàn nǹkan. ṣiṣẹ́ o. Ìbàdàn Ah, ṣiṣẹ́. Ìbàdàn wà jalè láì ṣiṣẹ́. sórí tẹ́ẹ̀mọ̀ lẹ́ ń sọ Ìbàdàn yìí wo ni ó ń ṣiṣẹ́. Ìbàdàn yìí wò lè ṣiṣẹ́. ẹ mọ̀ tán. Sórí. Iṣẹ́ tí bàbá ò lè ṣe. Sọ́ọ̀tà Ìbàdàn. Bí kò jalè, bí kò jí nǹkan. Ẹ wo bí ká fi tẹ̀gàn sílẹ̀ ká tún mú tẹ̀gàn ká fi kún Ìbàdàn zoo kò sọ́jà tán lè tà kò sí nǹkan tó kéré. Ẹ bọ̀ wọ́n jalè di ọ̀zun wọn bọ̀dá láti. Ó lè yí wo ló ń jà wọ́n ń jalè lù tí ní. Wọ́n ń jalè lù tí ní. Ìbàdàn alọ́kọ́lọ́ gbígbé Tuali ìlú alọ́kọ́lọ́ gbígbé ajani ló lè tún gbé lọ sí kóòtù. Orípa nílà káìjù wọn lọ ní. Orípa nílà káìjù wọn lọ la ṣe gbé wọn lọ kóòtù la ṣe jàre. Ìbàdàn Tuali o ìlú bọ̀dá láti jẹ́ ọwọ́ rẹ gùn fa. Èkó tó máa ti yọ fóònù tí earpiece tó fi sétí dẹ̀ sí máa kọrin. Èkó kì í ṣèlú ìlú gbogbogbò lèkó ó ti yẹ yín ìlú tó o bá gbọ́n wà á gbọ́n bẹ̀. Ẹ mọ̀ tí ẹ mọ̀ fi Ìbàdàn compare anywhere Ìbàdàn is a hustle person we are hustle die kò sí jẹ́ta lè ṣe. Ìyá Ìbàdàn ọ̀zùbọ̀ wọ́n ń jalè kò yé yín. Ìlú tí yín wọ́n ń jalè ń bẹ̀. Ṣé ìlú tí yín jalè? Ẹ̀dọ́ state ò kì í jalè. Ẹ̀rí BDM ní. Iṣẹ́ aṣẹ́wó ló máa ń ṣe. Bẹ́ẹ̀ ni ìwé ìjà wọ́n fọ́ra. Iṣẹ́ aṣẹ́wó ló máa ń ṣe. Can you imagine Edo State? Edo State. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín tí ò yé yín. Àwọn olóògbé ní Italy, àwọn olóògbé ní France, àwọn ìbìní. Iṣẹ́ aṣẹ́wó wọ́n lè dóbọn. Kọ́kọ́ bá ìjà lọ́lọ́run ṣe dá tó ní kálukú bọ́mọ́ oníjẹ́ bá yín jalè. Àwọn olóògbé ní Italy, àwọn olóògbé ní France. Àwọn ẹ̀dọ́ báyà kì í jalè wọ BDM. Go protection anybody tó bá fẹ́ announcement anybody tó bá fẹ́ take issue yìí personal máa block ẹ lórí page yìí torí cruise la fi ń cruise. Ọ̀sẹ̀ni tó tẹ̀kí ẹ̀ personal. Ló àti àyùlá ń ṣeré ni o. Ẹdó àtòǹdó bọ́dà lẹ́ẹ̀mejì ẹjọ́ wọnú ara yín ni tó bá ti gba ẹdó báyìí. Onílé ta ló ń sọ̀rọ̀ yìí? Ẹ̀ndó fò àdáṣe ìlú wo ni ò ní tiẹ̀ ó ká ló ní tiẹ̀ lára nù. Ẹ̀dọ̀ ń do oko but ṣé ẹni pé ká lọ kó ló ń kígbe àláyé ẹ̀ lè rí wa ń bẹ̀ bọ̀ ṣé ẹni ti fùrọ̀ yẹn kọ́ńdọ́ ọ̀yàn wa yẹn kọ́ńdọ́ ọ̀yàn yẹn ẹ wo lórí wa bá ẹ wo VDM ṣé mọ̀ pé ọmọ Ẹ̀dó ni 100 million wọnú àkáǹtì ẹ̀ ó announce ẹ̀ tó bá jẹ́ pé Ìbàdàn náà nínú dọ̀dá ẹ lè rí o. Ẹ̀yin nu Ọlọ́run ṣe gbọ́. Ẹ kóra níta tó ń jọ. Ẹ̀yin nu Ọlọ́run. Ìbàdàn alábàríkà ni ẹ ọkùnrin àtúnyẹ wa. Náà mo láìkì ìlú Ìbàdàn mo láìkì ìlú Ìbàdàn ṣùgbọ́n ó gba àwọn máa ń jí. Kí Ìbàdàn ìlú tó gbòòlè tó gbọ̀lẹ̀ ìyẹn ò lè dé Ìbàdàn kó má ṣe rere ìyẹn ò lè dé ìlú Ìbàdàn kó má ṣe rere láyé ìyẹn ò lè dé ìlú Ìbàdàn kó má ṣe rere yóò kọ́lé mọ́lẹ̀ yóò wàlẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ìlú tó tóbi jù ní gbogbo Nàìjíríà ìlú tó dáa tó gbòòlè tó gbọ̀lẹ̀ ẹ̀yin náà ṣe mọ̀ kàn tọ́jú ẹ̀ṣẹ̀ mọ̀ kàn tọ́jú Ìbàdàn lórí Ìbàdàn dáa. Bẹ́ẹ̀ sí kì í lu yín ní ìsìn bẹ́ẹ̀ sí kì í nílùú yín ní ìsìn Ìbàdàn náà lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà láti China wọ́n travel lọ sí UC láti lọ gba treatment ilẹ̀ ń sọ Ìbàdàn tóbi ìyá Ìbàdàn lè fi ní ìṣèṣì lágbàá yín wọ́n láti máa tọ́jú yín Ìbàdàn tó gbòòlè tó gbọ̀lẹ̀. Ìyá Ìbàdàn tún ìsinmi ṣé mọ̀ pé níbàdàn US náà tún ń lọ yẹn wọ́n tún lè yọ ọkọ̀ sí ọkàn Kẹ́hìndé ibi tó jalè dé US wọn gan òṣè gbọ́kànlé wọ́n á yọ sí táyé sí ti Kẹ́hìndé ní swap náà ń pè yún un. Ẹ jọ kí ló mú yín bí a ní ní sílùú Ìbàdàn kí ló mú wọn bí a ní ní sílùú Ìbàdàn ẹ má jẹ́ ń sọ̀rọ̀ alẹ́ ní o torí èmi ò lágbára. àti Oyènúsì náà Mr. Shinola, thank you so much. Ìbàdàn náà ti ń rí ẹ gbogbo wọn àti Anini àti Oyènúsì Ìbàdàn tó bá jalè ojú. Ẹjọ́ can you hold on ma ẹjọ́ hold on there ma ẹ má bínú a máa continue conversation wa. Mr. Shinola, thank you so much. God bless you. I've seen your hand.
I've seen your hand. God bless you. God will replenish you in multifold in Jesus' name. Ẹ ṣé gan-an. Òkè lọ́wọ́ afúnnígbé ẹ̀ ní wálẹ̀ láéláé. Ìlú tẹ́ wà wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o. Ẹ kéré oko wá sílé lágbára Ọlọ́run. Thank you so much. Ta ló ń thank you? Èmi ni mo ti rí ti Mr. Shina Ọlá. Tó mo wá ń dúpẹ́ lọ́wọ́. láìkí ẹ̀yin Ìbàdàn ẹjọ́ ẹ má wá fún mi o ayé yóò ní bàjẹ́ o mo láìkí eré yín là ń ṣe gan. gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn wa lálùbárí rárá o lè tẹ̀ sí ẹ má wọrí a ní wá fún yín gbogbo nǹkan yín ṣá ẹ kípẹ̀ dáadáa ẹ kípẹ̀ dáadáa. mo láìkí Ìbàdàn bíi most especially olè tó ń jà yẹn mo láìkí wọn bí kéré. kò sí wàhálà a máa olè yẹn a máa fi ràn yín. kò sí wàhálà a máa fi wá olè yẹn ràn yín. bí mo ṣe wà yìí mo máa kọ́ ilé sí Ìbàdàn rí kíní ni mi ní rí kíní ni mi ò ní rí gbà ń bẹ̀ ìwé lé. gbọ́ kò sí. ẹ má sọ yẹn Ìbàdàn ìṣèkó ẹ má bàlúwa jẹ́ bí yẹn ẹ fẹ́ gba sí ọ̀fọ̀ wọn bá yín gba sí ọ̀fọ̀ yín ṣe ti gbọ́ ẹ máa gbàwé yín ẹ máa ka ẹ̀sìn tó dáa. Ìbàdàn lè gbé nǹkan wálẹ̀ ń bẹ́ẹ̀ ní àwọn ní àní gbé nǹkan wálẹ̀ ní àwọn kọ́ máa sọ pé o ṣe gbé bẹ́ẹ̀ ń. Èkó lẹ́tìrí tí wọ́n talẹ̀ kan fẹ́yàn 20 wọ́n á talẹ̀ ẹyọ kan fẹ́yàn 20. ẹ má bàbà dọ̀jẹ́ bí yẹn. bọ́ńtà Èkó ní 5 naira mi ò lè lọ bẹ̀ ọjọ́ ọba mi wọ́n gbọ́ mi ò lè kí náà ń ṣe bẹ̀ ìlú yẹn ẹ má bàlúwa jẹ́ bí ọlọ́lẹ̀. onílé ẹ̀ṣọ́ra yín o onílé ẹ̀ṣọ́ra yín o. èmi kẹ̀kẹ́ náà ṣe ń bẹ̀ fún mọ́ wọn ara mi. àwọn ọmọ Ìbàdàn ọwọ́ yín dà jẹ́ ká lọ́wọ́ yín o. God protection ọmọ Ìbàdàn ọwọ́ yín dà ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. àwọn Ìbàdàn sírù mi bá wọ ìlú Èkó iṣẹ́ mi bá gúdúgúdú ni wà fìgbà kan túra lẹ̀. ó ń bẹ̀rù ogun a sọ̀rọ̀ kọ́lọ́dàbọ̀ jù kọ́lọ́rọ̀ kí lọ lọ́rọ̀ ìlú tí mo láìkì láyé mi ní ẹ lọ wo àwọn ìyá tó ti dàgbà tó sì ń wọ́n sùn Ìbàdàn. mo láìkì Ifẹ̀ ẹ̀yin ọmọ Ifẹ̀ ẹjọ́ ẹ fi ọkọ wá mi rí mo láìkì yín. ẹ lè rí Ìbàdàn ló máa fi pọ́nrán lọ́yìn ní kíni pọ́mọ Ìbàdàn bá fẹ́ yẹn mọ̀ ṣàdúrà ni àwọn ọmọkùnrin Ìbàdàn máa ń so obìnrin gẹ́gẹ́ bí ẹni tí yóò fi yín. ẹ rí pé announce ẹ tí ìrọmọ ọ̀fẹ́ kankan kó dáhùn ká ní Ìbàdàn lẹ́pẹ̀ ní ìsinyìí èèyàn bíi 50 àti dá yín lóhùn. dàpọ̀ sí sẹ́nu ẹ̀rí Ìbàdàn ṣé èmi ni kí n tún padà bí aníní ni ṣé èmi ni kí n padà bí aníní ni onílé ṣé èmi ni kí n padà bí aníní ni àbẹ́mi ni kí n padà tọ́jú púpọ̀ lóṣàkó. wá mo ti lọ lé mo lọ ṣe nǹkan. ó dá bọ̀bọ̀dá láti àmọ̀ sún lọ. wọ́n ti rọ́ọ̀ṣì brotherhood ní lọ sí hospital. wọ́n ti gbé Bobrisky lọ sí hospital. ìyá àbàdàn lọ sí láti gbé Bobrisky lọ sí hospital. wọ́n láì. kí ló ṣe ó ń pìtàǹdì níjọ kí ló ṣe. wọ́n ní due to rising of body temperature. wọ́n ní body temperature ti high. VDM ló máa fa àwọn ẹ̀pọ̀ ẹ̀ tù. VDM ó padà pa àbùmọ́ sí. irọ́ làwọn pípù yẹn ń pa jọ irọ́ ni TP wèrè wo ló wà. gbogbo kìíní yẹn géèmù ni. irọ́ ni wọ́n pa ẹ̀yin ò mọ̀ bí àwọn politician ṣe máa ń dákú ní kóòtù ni. ẹ tó máa lo bọ́ọ̀dì tó máa lo bọ́ọ̀dì. pátá ní káwá sàkáàdì owó. ìyẹn Dino Melayi. sí nǹkan tó ṣe. bọ́dá láti ẹ̀rí Portable wọ́n fídíò ní VDM ṣíṣe fún Portable ó ti bẹ̀rẹ̀ sí ní lọ sí di shrine ó lọ sí di oríṣiríṣi wọ́n fídíò. ibo ni Bobrisky ti. mo ti fẹ́ rẹ́rìí yóò sister Debbie pẹ̀lú Portable yìí lórí fídíò kan lórí ọ̀rọ̀ Portable kan lọ́n gba ọpẹ́ wọn ó ti lọ sí di Fáyọ̀ṣe náà dákú ní kóòtù Fáyọ̀ṣe náà fi nǹkan sọ́run dákú ní kóòtù. àwa ti mọ lọ́jìkì wọn. Fáyọ̀ṣe náà dákú àwọn olè ní gbogbo wọn. Moradi. àyín Nàìjíríà ti bàjẹ́ sẹ́ ọ̀rọ̀ ṣe Bobrisky lọ sí hospital. please come please. tó bá dọ̀la. kí ló sá fún ibo ló sá lọ. ó dàbọ̀.
ìyá àbàdàn ẹ lọ sí live ẹ lọ sí live. Ó dàbọ̀ sà. Ó dàbọ̀ bọ̀dá láti. gbogbo ẹ̀yin Ìbàdàn tẹ́ gòkè wá a dúpẹ́ o. ẹ ṣé o aṣèwà bí o ó dàbọ̀ Mr. Ó dàbọ̀ apá àjọ ìlọ́la padà. ó kì lágbára náà. Ó dàbọ̀ bọ̀dá láti. Bye everyone.